àti worship the ever evolving worship. Ní the same ẹgbẹ́ akọrin náà ni wọ́n ti ní ti wọ́n ní kọ́ ọ́tò dáàdì mi tẹ keyboard iṣẹ́ tó fún mi nílé nígbà òkè fún àṣebàjọ́. Inú mi ti bàjẹ́ pé báwo ṣe fẹ́ ṣe kò tó ṣe ń lọ sí lókè ìjìyẹn ṣe pọ̀ sí lókè. tó mo fẹ́ wò pé yàtọ̀ sí pé ẹ̀ ń dáná ẹ̀ fọ abọ́ kí lóhun tí ẹ máa ń ṣe tí ọwọ́ yín tó bá di rẹ̀. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ̀sí ń gbọ́ tẹ̀sí tí ń wò wá ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi lórí ìkànnì yìí. Bẹ́ẹ̀ ni ẹ wo ẹja ńlá ni ìwọ wa gbé lórí ètò lónìí àlejò pàtàkì ni mo ní lórí ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi ṣùgbọ́n kí n tó ṣe aṣọ lójú àlejò mi ẹ jẹ́ ká lọ sókè náà tí wọ́n padà dé ẹ wá ṣe alábàápàdé àlejò mi. ẹ káàbọ̀ padà sórí ètò tẹ́ ẹ bá wà gbé lẹ́ẹ̀kan mo sọ fún yín pé àlejò pàtàkì ló bá wa lórí ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. Bẹ́ẹ̀ ni sálàlejò mi tí wọ́n ṣì tẹ́ bá ń gbọ́ àkọ́bí nínú àwọn òkú akọni lójú ìjà àlejò mi ẹ̀kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. kí dàdàlágbá yín tí wọ́n ṣì inú mi dùn láti pàdé mi lórí ètò yìí náà. Ẹ ṣeun. A ti máa ń gbọ́ tea worship. Ta ni tea worship? Ṣé ẹ lè sọ̀rọ̀ fún wa? Who is tea worship? Tea worship ó jẹ́ bí orúkọ máa pè ní ministry name. Orúkọ iṣẹ́ ìránṣẹ́ tí mo ṣe. Orúkọ tèmi gangan ní Táíwò Ìdá. So tea worship jẹ́ bí ẹ bá wo àwọn lẹ́tà àwọn alphabet tó wà nínú tea worship àní tí a ní àti worship. So ní èdè òyìnbó ó ní the ever evolving worship. àwọn ọmọ máa rò pé bóyá tí ẹ pé bóyá Táíwò ni rárá a kò fi represent nǹkan tí Ọlọ́run sọ fún wa the ever evolving worship. Ẹ ṣeun gan ni. So ṣé lè sọ fún wa kékeré your growing up your background. Okay, well ọmọ ìlú Ọ̀ṣun àti Iléṣà. Ìjẹ̀ṣà ní èrè. Ìjẹ̀ṣà ní èrè. Ìbejì rẹ̀ ni mí. Mo ní Kẹ́hìndé àti Ìdòwú àti Àlàbá gbogbo wa mẹ́rin. Bẹ́ẹ̀ Dádì gbìyànjú. Mọ́mì là máa kí. Ẹ̀yà kí mọ́mì. Mọ́mì ni àwọn ìyá àwọn boys. So growing up, I dàgbà sínú ìgbàgbọ́ nígbà tó bí wá sí. Iléṣà àti ìgbà tó bí wá sí sí abẹ̀rẹ̀ nursery school àmì Iléṣà. So iṣẹ́ ìránṣẹ́ náà gbé dáadé fún àdádì wa. So iṣẹ́ ìránṣẹ́ inú ìjọ Ìràpadà. So iṣẹ́ ló gbé wọn láti bẹ̀rẹ̀ àti káàkiri gbogbo agbègbè Nàìjíríà at least àwọn very important places. So mo lọ sí ìfákútì Ọlábísí Ọ̀nàbànjọ University. OOU lágọ̀ọ́ Ìwòyí. Mo lè study industrial chemistry as first degree. Lọ sí management and everything. So mo wá ṣe àpapọ̀ Abuja ní ọdún 2012-2013. Kẹ́rí ibẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn báyìí nígbà tá a bá wá ní èèyàn tó ṣe pé industrial chemistry lẹ́ṣẹ̀ ṣé chemistry láti wá ń kọrin báyìí ni. Reaction gbogbo ẹ̀ chemical reaction gbogbo ẹ̀. Ẹ ṣeun gan ni inú mi dùn pé ẹ ti ṣàlàyé fún wa wípé ẹ lọ ẹ kàwé tó pàtẹ wá kàwé báwo lẹ ṣe wá dé tó ṣe ṣe wípé nǹkan tẹ̀ka níléèwé ẹ fi ṣiṣẹ́ eléyìí gangan orin lẹ̀ ń ṣe báwo ló ṣe bẹ̀rẹ̀ báwo ni iṣẹ́ ìránṣẹ́ yín báwo ló ṣe bẹ̀rẹ̀ irú reaction yẹn báwo ló ṣe mix tó fi dénú orin. Actually mixture yẹn ti bẹ̀rẹ̀ láti ìgbà tó ti kọ́ tó bí wa torí dádì mi olórin ni wọ́n. Alùpùpù ni wọ́n ní Ìfẹ́ Wàrà ìjọ Ìràpadà ní Ìfẹ́ Wàrà
wọ́n jẹ́ àwọn akọrin àkọ́kọ́ ní ìjọba padà ìgbà tí nílùú bàbá Adébóyè. so ní the same ẹgbẹ́ akọrin náà ni wọ́n ti ní ti wọ́n ní nǹkan ọ̀tọ̀. Dáàdì nǹkan tẹ́nà. Dáàdì ń tẹ keyboard àtẹ̀dùrú so. Àwọn tẹ̀dùrú wọ́n fi gbọ́. so ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ so gbogbo àwọn ẹ̀bùn ara wọn láti kó. àmọ́ àmọ́ wípé wíyá a máa ní ìlànà ní music line pé a máa tẹ̀ tọ́ ipa yìí. Ẹ ṣeun púpọ̀ àlejò mi ẹ̀yin ẹ̀ wá ṣẹ́rí báyìí afẹ́dánu dúró ká lọ wo díẹ̀ lára orin tó ṣe pé àlejò mi tí wọ́n ti kọ ẹ jẹ́ ká rí wọn bí wọ́n ṣe máa ń ṣiṣẹ́ wọn nígbà tí wọ́n bá ń yin bàbá bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí iṣẹ́ wọn à ń padà bọ̀ àlejò mi wà ń kalẹ̀ ẹ jẹ́ ká wo iṣẹ́ wọn ṣe. Ṣàánú fún mi Jésù, ṣàánú fún mi, abiyamọ kì í dẹ́kun ọmọ rẹ̀, ó máa pàṣẹ rere. Ṣàánú fún mi, ṣàánú fún mi. Ẹ káàbọ̀ padà tí wọ́n ṣì lè rí níbẹ̀ yẹn tí wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ń mọ̀ ṣe jù ìyẹn tí bàbá pè wọ́n sí àlejò mi tí wọ́n ṣe ẹ̀kọ́ kalẹ̀ lórí ètò. A rí yín bí ẹ ṣe ń kọrin nínú àfihàn tí a ṣe ògùn tán ni ẹ ṣe ògùn ní. Kò síṣẹ́ téèyàn ṣe tí ò kí ní ìpèníjà tiẹ̀ láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ kí ni ẹ lè wò ó jẹ́ ìpèníjà pàtàkì tẹ́ ti dojúkọ any major challenge tó dojúkọ yín tàbí tí ẹ̀yin dojúkọ lẹ́nu iṣẹ́ ìránṣẹ́. Well, ìpèníjà àkọ́kọ́ ní ìpèníjà láti ọ̀dọ̀ Sàtánì. Because a mọ̀ wípé ipò rẹ̀ nígbà tó wà lọ́rùn ni làwa fi ń yangàn fún Jésù káàkiri báyìí. Ṣèlérí ní Sàtánì ò jù rárá. Wọ́n bá ti forí balẹ̀. Àfẹ́ wò pé ta la ń forí balẹ̀ fún. Tó bá ti sóhun, agbóhùn. Àmọ́ Sàtánì ò lè gbógun tì láì lo ènìyàn. Ènìyàn náà ló máa lò. So àti rí ìdojúkọ láti ọ̀dọ̀ ènìyàn. Fact láti mú ìjọ bẹ́ẹ̀ ni láti mú ìjọ ó jẹ́ ìdílé ẹni bíbélì pé ọ̀tá ènìyàn ní ilé ènìyàn. So láti fọ ìdojúkọ láti ọ̀dọ̀ àwọn ènìyàn. Then ẹni tó bá máa jẹun gbọ̀ngbọ̀n àti gbọ̀ngbọ̀n iṣẹ́ ìránṣẹ́ kò ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ kò ṣe entertainment. It's not entertainment. Má bínú o, it's entertainment. Iṣẹ́ ìránṣẹ́ tó ní ìtumọ̀ tó fìdí múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ogun àti láti àwọn tá a jọ ń kọrin náà àwọn tó yẹ pé wọ́n rí wa pé ìgbà olóde tó ti bẹ̀rẹ̀ sí máa tó ti ń mọ̀ káàkiri ẹja gbógun ẹja sọ nǹkan tí ò ṣe. So mo ti ní àwọn ọjà àwọn ìṣòro báyìí àwọn àdúpẹ́ pé ìjíjà sì máa jà mo ti pinnu pé ìdí sì máa gbà nígbà lọ àti tó bá fẹ́ kó lójú kan the higher you go tó ṣe ń lọ sí lókè ìdí yẹn ṣe pọ̀ sí lókè so bó ṣe wà nìyẹn. So àdúpẹ́ lọ́wọ́ náà pé oníká tútúká. Ẹ ti ṣẹ́gun ayé. Ẹ ti ṣàlàyé fún wa oríṣiríṣi àwọn ìpèníjà eléyìí tí ẹ ti rí látọ̀dọ̀ àwọn ènìyàn àwọn iṣẹ́ àwọn tó jẹ́ òṣìṣẹ́ bíi ti nínú òjíṣẹ́ tó ṣe pé àwọn náà ń ṣe iṣẹ́ ìránṣẹ́. Àmọ́ ṣá lára àwọn ìpèníjà tí ti wá rè ǹjẹ́ lè sọ fún wa eléyìí tó jẹ́ ọjọ́ tí inú yín ti fẹ́ẹ̀ bàjẹ́ jùlọ nígbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ fún wa wípé láti 2016 lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ní fúlì ẹ ti bẹ̀rẹ̀ sí í ṣe ìjọ wo nínú yín wá bàjẹ́ jùlọ nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Bẹ́ẹ̀ni ìgbà míì gan-an wà á fẹ́ sọ pé mi ò ṣe wọ́n because Ọlọ́run pè mí jáde láti mo níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ tí mo rí nígbà tí mo parí ìbánirọ̀ iṣẹ́ tó fún mi nílé nígbà òkè fún àṣẹ ìbájọ́ ní tí màá rí fún mi
ibi tí mo tẹ̀lé fẹ́ ìyàwó sí gan lẹ́yìn tó tóbi dáadáa lọ́ fún mi sí àmọ́ nígbà tó lọ́ọ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ pé òun fẹ́ lò mí ẹ mo ní ọlọ́run ẹ tí ń lò mí náà but òun fẹ́ lò ẹ ní ìwọ ṣàwásọ́dọ̀ mi láì fi ọwọ́ bá kankan mọ́ tí kò wà lọ́dọ̀ mi máa júbà fún mi kó lè máa jẹ́ kí àwọn èèyàn kó máa rí òkú ní ayé rẹ̀ kó lè máa rí. So mo lè ní pé láti looking from that point láti gbà yẹn inú mi ti bàjẹ́ pé báwo ṣe fẹ́ ṣe àwọn èèyàn wá sínú iṣẹ́ ìránṣẹ́ yìí wọ́n á lówó lọ́wọ́ tó wá bẹ́ẹ̀ ní báyìí onígbé kíkọ̀ jáde kù láàrin wọn pé kí n máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ báwo ṣe fẹ́ jẹun báwo ṣe fẹ́ ẹ̀rọ wípé kí n máa tún ṣàgbékalẹ̀ so àwọn tó dé dúró de olúwa wọ́n tún padà sí wọ́n ò fi ìrẹ́gbẹ̀ kejì wọ́n á sáré sórí ẹ̀rọ wọ́n rìn so financial challenges pé àmì ìdí owó láti ṣe nǹkan tó fẹ́ ṣe ẹ̀rọ òbí ọlọ́run àgbẹ̀pẹ̀ àgbẹ̀pẹ̀ just trust me ṣáà máa gbẹ̀kẹ̀ lóbi and to be honest ó dájú àná. Hallelujah. So ẹ ṣeun àlejò mi lóòótọ́ ni kò sí iṣẹ́ tí ò ní ìpèníjà títí ẹ̀wọ̀ èèyàn wa níbi tàtẹ̀ ìgbẹ́dúró ẹ jẹ́ ká lọ wo bí àwọn èèyàn wa nílé orin tó ṣe wípé wọ́n fẹ́ràn jù nínú orin tí wọ́n ṣe fún àǹkalẹ̀ bẹ́ẹ̀ ni èjì rẹ̀ wà àǹkalẹ̀ ẹ jẹ́ ká lọ wo àwọn aráalé ohun tí wọ́n sọ nípa orin wọn èyí tó ṣe pé bóyá ó mínísítà sí wọn jù tàbí tí wọ́n fẹ́ràn jù nínú orin tí wọ́n ṣe. When God brings you God, there is none like you, Yahweh, Yahweh, Yahweh. There is none like you, Yahweh. Yedikaki. You are good. You are good. You are good. You are good. So ohun tí àwọn aráalé sọ nìyẹn lórí orin tí wọ́n ṣe èyí tí wọ́n fẹ́ràn jù tàbí eléyìí tó ṣe pé ó mínísítà fún wọn jù ẹ má gbàgbé àlejò mi wà nǹkalẹ̀ tí wọ́n ṣe ẹ̀kọ́ kalẹ̀ tó ṣé wá rí níta Adédúró ẹ̀ fún àwọn tó ṣe pé wọ́n láǹfààní láti orí yín níbi tẹ́ bá ti ń ṣe iṣẹ́ ìránṣẹ́ yín níbi tó bá ti tẹ́tí ń kọrin tẹ́tí ní bàbá tẹ́tí ń júbà ó ní àwọn ẹnẹ́jì kan tó ṣe pé ẹ máa ń display ipò ló sì máa ń wá náà torí bí kẹ́ ẹ máa fò sókè kẹ́ ẹ máa ẹ̀wọ̀ gbogbo eégún yẹn ipò ló sì máa ń wá náà. mo jẹ́ ẹnìkan tó yẹ pé mo máa ń fi òkú ṣe ní gbogbo tí bá dáwọ́ lé. Tẹ́ bá rí mi ní ibi tí mo ti ń kọ nìkan tí máa ń ṣiṣẹ́ nílé mi tí máa ń dáná fún ìyàwó mi tí máa ń fọ abọ́ tí máa wẹ̀ ní ìfàṣọ because I need dry cleaner ní tó bá wà kò ṣe. So but mo jẹ́ nìkan tó yẹ pé ìtàn mi ó ga àti ṣe labourer rí àti ṣe eré àti ṣiṣẹ́ oko rí àwọn èrò lè gbàgbọ́ ó dáa bẹ́ẹ̀ náà pé mi ò jọ àná àti pé Ọlọ́run ti pè ọ̀la so ìyẹn náà làwa máa ń gbé sínú tábà ń pè é ṣe ni scripture records ó ní jẹ́ kí gbogbo nǹkan tó wà nínú nǹkan máa yàn ló wà nǹkan tó ní èmi let everything that has breath let them praise God so tìmá then ó jẹ́ bí àǹfààní máa ń rí pé Ọlọ́run tí ẹ̀ wọ́n rí òun so máa fi mo lè fò tó bá lọ́wọ́ tọ́lọ́ bá ní kí n fò máa ní ibo ní kí n fò dé kò tẹ̀ ní bèrè pé kí ló ní kí n fẹ́ kí n fò máa ní ibo ní kí n fò dé so mo lè fò kí n jó kí n yọlẹ̀ láti lè wà so
so gbogbo nǹkan táwọn èèyàn ẹ̀jẹ̀ tí ì ṣe kankan tó ń bọ̀ à ń bẹ̀rẹ̀ ẹ̀bọ̀ lápò kàṣàkàṣà bàbá bàbá kéṣekéṣe. ẹ ṣeun gan ni ẹ ṣeun. tó tábà ní ká wò ó ṣé ó ní àwọn òjíṣẹ́ ìránṣẹ́ mi tó ṣe pé olórin ẹ̀mí ni tó ṣe pé ẹ ti bá ṣiṣẹ́ ìyẹn àwọn gospel artists àwọn míì wo ló ṣe pé ẹ ti jọ ṣiṣẹ́ papọ̀ pọ̀. Well, mo ti bá méjì for now pé a ti jọ kọrin papọ̀ rí mo tún láwọn tí mo tẹ̀ ti fi sínú kúlà tá a tẹ̀ tí ṣe mo ti bá ó ní olórin ọmọkùnrin tó máa ń pè gìtá K-Strings àjọṣe rí lẹ́nu olórin kan tẹ́ pé àwọn mẹ́rin náà là ń bẹ̀ J Mike orin dìde nínú fíìmù Enoch àjọkọ ni. ṣe púpọ̀ àlejò mi ẹ̀kọ́ òun ṣé wàá rí ìpele tá a dé lẹ́ẹ̀kan nígbà tẹ̀ ń sọ̀rọ̀ ẹ sọ pé ẹ máa ń dáná ẹ sọ pé ẹ máa ń fọ abọ́ tó mo fẹ́ wò pé yàtọ̀ sí pé ẹ ń dáná ẹ ń fọ abọ́ tí ẹ bá ṣiṣẹ́ ìránṣẹ́ tẹ́ ẹ máa júbà tẹ́ ẹ máa ní bàbá gẹ́gẹ́ bí ìpè yín kí lóhun tí ẹ máa ń ṣe tí ọwọ́ yín tó bá dìrẹ̀ ẹ̀yin ara lé àlejò mi wọ́n sọ pé ó ní nǹkan táwọn fẹ́ràn láti máa ṣe ẹ jẹ́ ká lọ wo nǹkan tí wọ́ṣù tó máa ń ṣe tó ṣe pé tí wọ́n bá máa kọrin wọ́n máa ní bàbá lóògùn tí wọ́n dẹ̀ máa dáná àbí lọ́nà ni wọ́n fẹ́ràn láti máa dá tí wọ́n bá máa ní bàbá ni ẹ jẹ́ ká lọ wo nǹkan tí wọ́ṣù tó láì láti máa ṣe gẹ́gẹ́ bí ọ̀bì. ara lé abẹ́ ẹ̀rí àlejò mi bó ṣe ń gbá bọ́ọ̀lù ẹ̀ tí ẹ lè mọ̀ wípé àwọn òjíṣẹ́ ló ń gbá bọ́ọ̀lù yẹn àlejò mi tí wọ́n ṣe fún wípé ẹ fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù gan àbí báwo ló ṣe rí gan. ọpẹ́lọpẹ́ dádì mi lára mi àmọ́ tó bá náà mọ̀ báyìí ni ọba ti má dàbí because mo gbá bọ́ọ̀lù dé ìpele mo join club bẹ́ẹ̀ ni mo gbá bọ́ọ̀lù kan láti lè ní kí n lọ school so tó yẹ pé mi ò kọrin bẹ́ẹ̀ máa ti lọ ní bọ́ọ̀lù máa ti yàn ní kúkúdùn máa ti yàn ní iṣẹ́ òòjọ́ iṣẹ́ láti ẹ̀ẹ́dẹ̀mọ owó tí bọ́ọ̀lù wá owó dẹ̀ wà ń bẹ́ o pamọ́ there's a way that seems right ìyẹn máa interpret yẹn. so ṣé wàá rí ibi tá a dé dúró èkó tó di pé a máa lò lórí ètò a máa tún pè yẹn nígbà mi kì í ṣe pé àtúnjọ sọ̀rọ̀ ṣùgbọ́n fún eléyìí fún this particular episode kó tó di pé a máa lọ lórí ètò kí ni ọ̀rọ̀ yín tí wọ́n dàbí final word fún àwọn ọ̀dọ́ láyé òjìrè ní. sùúrù dáa o wọ́n ní sùúrù ni wọ́n máa ń sọ ní Yorùbá kí wọ́n bá mi sọ̀rọ̀ náà. sùúrù máa ń ṣe òkúta jiná. ó sì òkúta jiná tó bá ti ní sùúrù ọjọ́ kan náà òkúta afọ́ nínú gbígbóná ẹ̀mọ̀ so kí àwọn ọ̀dọ́ wà ẹ bọ̀wọ̀ fún àwọn àgbà bẹ́ẹ̀ náà lọ sí pé lórí àlàyé síbẹ̀ ni wípé bọ̀wọ̀ fún bàbá rẹ àti ìyá rẹ kí wọ́n lè pẹ́ lórí àlàyé ẹ bọ̀wọ̀ fún àwọn tó jù yín lọ ẹ bọ̀wọ̀ fún àwọn tó wà lẹ́yìn náà kẹ̀dẹ̀ má tọwọ́ bọ nǹkan tí ò ní fòkò fún Ọlọ́run. bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan ni so ẹ̀yin èèyàn mi mo lérò wípé ẹ ti gbádùn ètò ti àsìkò yìí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi eléyìí tó wá ṣe pé a lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn pẹ̀lú tí wọ́n ṣe ẹ̀rí báyìí ní méjì rẹ́kì ẹ̀rí máa tẹ̀ lọ́kọ́ torí tí wọ́n ṣe báyìí máa lọ́kọ́ orí kí èjì rẹ̀ délẹ̀ dáadáa ẹ wo ìyẹn láti wá máa ṣe lọ lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí mo sì lérò pé ẹ tún ti gbádùn ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi ẹ má wàá gbàgbé tẹ́ bá fẹ́ kí ètò yìí kó máa tẹ̀síwájú ẹ like ẹ share ẹ ṣe kí ni tẹ̀tí subscribe sí channel wa ìyẹn ló máa ṣe kóríyá encouragement lájẹ́ kí ètò yìí kó máa tẹ̀síwájú títí ìgbà mi tẹ̀sí máa pàdé wa.